àwọn ayẹyẹ kan lọ nílùú Òwu Ìkìjà tó jẹ́ ní ìlú Ìkìjà Ìjẹ̀bú tó jẹ́ pé a rí ọkùnrin a rí obìnrin ọmọdé àti àgbàlagbà gbogbo wọn kẹgbà dání a sì ti ń gbọ́ wípé láti bí ọjọ́ bíi mélòó ni wọ́n ti ń ṣe àwọn ayẹyẹ kan nípa ìṣẹ̀ṣe nínú ìlú Ìkìjà yìí. Bàbá kí ni orúkọ yín lákọ̀ọ́kọ́? Ọ̀gbẹ́ni Ògúntímẹ́yìn Káyọ̀dé, General Marshal of Ìkìjà, olórí àwọn ẹlẹ́gbà. Bàbá kí ló bí ẹgbà tí wọ́n nà ní irú àyájọ́ ẹ̀ní? Ẹgbà yẹn níta ti bá ń lẹ̀ ní lọ́dọ̀ àwọn bàbá wa tipẹ́tipẹ́ pé ẹbí yẹn ó ti wà wọ́n ti bí àwọn bàbá wa tó mọ̀ tó inú wa dẹ̀ ń dùn pé gbogbo àkáǹtì à ń ṣàṣeyọrí inú wa ń dùn ayọ̀ wa ń kú àtijọ́ mú lára wa dùn ní bó ṣe wà yìí òfin wa burúkú kan náà. Bàbá ṣé bó ṣe wá ń nàyàn yìí ṣé kì í ṣe pé bí àwọn máa nàyàn ara wọn máa bá a ṣe kínní? ẹjọ́ ẹ̀rí ẹ̀rí ìṣògùn wọn bá náà nígbà kò lè àfẹ́tì ẹ̀ kò lè gbìyànjú kò lè lé kò lè ṣe kankan. Torí pé a rí pé àwọn ọmọ kékeré bí ọmọ ọdún mẹ́ta mẹ́rin gangan wọn kẹgbà dání. Ẹ ṣeun gan bàbá. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun gan. Lábẹ́ aláṣẹ bàbá wa Anthony Káyọ̀dé Alákìjà. Ẹ ṣeun gan. Go.